ṣe wá dégbà tó wá gba àwọn ọmọ yẹn jáde tán lọ́sọ̀ àwọn pé àwọn fẹ́ invite international kìnnì kan wọlé kọ́ báwọn investigate ọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ jọ gàdé kò jọ gàdé ó ṣàfẹ̀jẹ̀ ẹ̀ ń fi ẹsẹ̀ méjèèjì tí ó fi tìrọ̀ síbì kan. Now, nínú gbogbo nǹkan tó wá ṣe ẹ́ sí tánú kí ni iṣẹ́ tó ti fi hàn pé àwọn gangan fúnra wọn as governor of the state pé wọ́n lọ́wọ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. Because irú ọṣẹ́ wọn ló fẹ́ fi wẹra wọn mọ́. Pádìkà bíi ti èmi àti tí wọ́n jí gbé kílé tí wọ́n freshness wò lọ́ọ̀ lára àwọn ọmọ yẹn. Àwọn tí wọ́n ń jẹ bisikíìtì hàn wọ́n mú mi hàn. Principal tó rescue kò lè béèrè pé ilé ń kọ́ o ọ̀nà ń kọ́ o àwọn ọmọ òun ń kọ́ o first ló béèrè ni pé where is my car ẹ̀ẹ́dẹ̀ rí pé trauma pé car yẹn lórí gbẹ̀yìn lé kó máa béèrè where is my car. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ọ̀rọ̀ ẹ̀ mà ti ń gbàbọ̀ mí jáde ọ̀rọ̀ ẹ̀ mà ti ń jẹyọ níbo ibi tá àti ẹ̀ fọkàn sí rárá ibẹ̀ lọ̀rọ̀ ẹ̀ mà ti ń jáde tó ti ń jẹyọ wọ́n ní ìgbà tán gbà àwọn ọmọ ẹ̀ jáde ní Seyi Makinde ṣẹ̀ṣẹ̀ wá pé wọ́n pé lọ́sẹ̀ṣẹ̀ wá ń pe international pé ká máa bá ń ṣèwádìí bí àwọn agbésùnmọ̀mí ṣe wọlé àwọn kan náà dẹ̀ ti wà tó ti dọmọ Yorùbá ó ní àwọn ọmọ tí wọ́n rescue pé kò sọ́wọ́ yà lára wọn só dìgbà tán bá lu àwọn ọmọ ọlọ́mọ pa àbódìgbà tán bá kán wọn lẹ́sẹ̀ àbódìgbà tí wọ́n bá sí kíní tọ́ gangan ò lè rìn sígbà ilẹ̀ máa tó mọ̀ pé wọ́n kidnap àwọn ọmọ yẹn ẹ wo ẹwọ́n nǹkan kẹ́ fìdílé kẹ́ wá gbọ́n nǹkan tí màmí Yorùbáwùyí àtàwọn olólùfẹ́ wọn bí wọ́n ṣe tún pẹ̀rẹ̀pẹ̀ ọ̀rọ̀ nínú fídíò yìí. wọ́n ní salórí drama láàrin kidnapping Ọ̀yọ́ number one èmi ò rí drama ń bẹ̀. Mr. Warisi wọ́n ní a lot of drama on political stages. ẹ̀yin èèyàn tó bá rí drama ẹnìkan láwọn náà rí drama Mr. Warisi Jinodu wọ́n láwọn rí drama èmi ò rí drama ń bẹ̀. àdéhùn lórí péjì Yorùbáwùyí oníkálukú wa ló free sí opinion ẹ̀ kó dìjà wọ́n láwọn ní àwọn ní ìbéèrè táwọn fẹ́ béèrè màámi mo dúpẹ́ wọ́n ní drama báwo ẹ jẹ́ ká wò wọ́n drama. Okay. Ta ló rí drama nínú kidnapping Ọ̀yọ́ yìí ta ló rí drama because èmi rí a lot of drama o I made a video tí mo ṣe sórí Instagram mi mo wá wò pé I have a lot of questions about this kidnapping wọ́n ní wọ́n rescue wọn ẹjọ́ wọ́n ní wọ́n pa àwọn kan wọ́n arrest àwọn kan àwọn tí wọ́n padà àwọn tí wọ́n arrest dà ṣe rí Nigerian politician torí pé wọ́n fẹ́ lọ fún governorship yìí wọ́n dẹ̀ fẹ́ win wọ́n fẹ́ lọ fún presidency wọ́n dẹ̀ fẹ́ win àwọn Nigerian politician lè fi gbogbo Nigeria rúbọ wọ́n lè fi gbogbo Nigeria rúbọ nǹkan tó kàn wá sad nínú situation yìí ni pé bàbá oníbàbá ọkọ ọlọ́kọ tẹ́ lọ fi rúbọ because wọ́n fi máa yẹn rúbọ ni kò kí ń ṣe àwọn bandits ló kó àwọn people yẹn ẹ lọ mọ àwọn ọmọ ọlọ́mọ ẹ lọ kó wọn tọ́jú síbì kan ẹ fi wọ́n ṣe political gimmicks àbí àwọn tèmi wò àwọn tó ń ṣe pé wọ́n nà wọ́n ṣáwọn ọmọ tí wọ́n nà nìyẹn àwọn ọmọ tó jẹ́ pé ẹnu wọn gbé yan gan ṣáwọn yẹn ni wọ́n nà Nigerian politician ẹ ti ṣorí ibú o ẹ ti ṣorí ibú. àǹtí wa ẹni sùúrù ẹni pé àwọn ọmọ yẹn wọ́n sọ pé wọ́n nà wọ́n ṣáwọn ọmọ tí wọ́n nà lẹ́nu wọn gbé yan gan. sísà mi bóyá kò yé yín dáadáa bóyá ẹ mọ ìyàtọ̀ tó wà láàrin pé kán pín hostage àti kidnapping for ransom. àwọn ọmọ tẹ́rí tí wọ́n kó yìí tó bá pé ìjọba ló kó wọn pamọ́ síbì kan wọn ní look tata bí wọ́n ṣe rí ení nìyẹn. èkejì nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ni wípé Mr. Michael Oyedokun tí wọ́n bẹ́ lọ́rùn Mr. Michael nǹkan náà pa o tíṣà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pa first week of June wọ́n tún slaughter teacher mi Dikin ẹ kì í sáré show picture wọn. This guy tẹ́ ń wò yìí teacher ni wọ́n pa òun náà ní first week of June. Teacher mẹ́ta pàtó kọ́kọ́ wọlé wọ́n pa ẹnìkan
wọ́n rẹ́ Mr. Oyedokun lọ́rùn jẹ́ wọ́n tún pa ẹni yìí náà. Àwọn ọkùnrin tí wọ́n kó ẹ lọ wo ọwọ́ wọn bí wọ́n ṣe dè wọ́n. Àwọn ọmọ kéékèèké yẹn, àwọn ọmọ yẹn tó máa ń wọ́n ọ̀dọ̀ àwọn èèyàn ó stage. Tí ẹ bá máa wo movie, màá play video àǹtí yẹn tán o, ẹ máa wo movie lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kí pé Nollywood nìkan la máa wò, ẹ máa wo àwọn international kìíní gan. Tí wọ́n bá wọ́n ọ̀dọ̀ àwọn èèyàn ó stage. Even láàárín àwọn tí wọ́n kó, tabari tó bá fẹ́ bímọ ń bẹ̀, why the negotiation is going on. Àwọn tí wọ́n wọ́n ó stage, wọ́n máa pe ìjọba pé hello lára àwọn táwọn mú o, ìkan fẹ́ bímọ. Wọ́n máa gbà kí dókítà kó wá gbẹ̀bí fún. Lára àwọn tí wọ́n ó stage, tabari ìbí tí bọ́n bà, àwọn tí wọ́n ó stage wọn ò ní gbà kó kú. Wọ́n á pè ní pé kí dókítà wá treat ẹ̀ àbí kán wá gbé lọ. Tó bá hùdà àwọn èèyàn ó stage, tabari tó ní asthma tó ń kọ̀ fún pé léyìí ó ti fẹ́ kú, wọ́n máa release ẹ̀. So àwọn tí wọ́n kó àwọn pípù yìí kì í ṣe àwọn tó máa ń kóyàn gba ransom. Àwọn tó fẹ́ ṣe trade by barter pẹ̀lú ìjọba Nàìjíríà ni. Àwọn tí wọ́n ṣe tó fẹ́ gba ransom, wọ́n fẹ́ kí ìjọba release àwọn olórí wọn tí wọ́n kó. Káwọn lè bá kó àwọn yẹn náà kalẹ̀. Ló ṣe mú ìjọba track wọn. Tó fi lọ kó family tiwọn náà, kó ìyá wọn, kó bàbá wọn through telecommunication. Lára àwọn tí wọ́n kó yìí, fóònù kan ó wà lọ́wọ́ ọmọ Yorùbá kan. Òun ni wọ́n fi track òun. Bóyá lẹ mọ̀ wípé Yorùbá 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ agbódegbà nínú Ọ̀yọ́ tí wọ́n ti mú báyìí. Ìkan ń bá mi jó orúkọ olóhùn Adéwuyì, wèrè wo leléyìí ni wọ́n ti mú. Ọmọ Yorùbá ó wà lórí péjì Yorùbá Wuyì, mo ti fi síbẹ̀ lábẹ́ àjẹta. Sísítà wa, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, ẹlẹ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ a máa fún yín lésì. Díkìn ní tí wọ́n fi díkìn náà play game. Number 1 nìyẹn. Number 2, wá rí wípé ìgbà tó kọ́ àwọn yẹn dé, àwọn bisikíìtì tí wọ́n kó lé wọn lọ́wọ́, àwọn ọmọ yẹn ń jẹun yẹn họ̀hún. Èmi mọ̀ èèyàn wò díẹ̀ o. Tí bá wò ẹ̀, mo lè analyse 10 years. Sígbà tó tí mo rí yẹn, mo lè analyse nínú ayé ẹ̀. Àwọn ọmọ yẹn, àǹtí wa, rí pé àwọn ọmọ yẹn bí wọ́n ṣe ń jẹ bisikíìtì tí wọ́n ń jẹ yẹn, wọ́n ń jẹ họ̀hún ní bí olè tó bọ́ lọ́wọ́ ọlọ́pàá. Rí bẹ́ẹ̀. Rí pé ìjẹ bisikíìtì àwọn ọmọ yẹn ó ní trauma nínú. Kì í ṣe gbogbo ẹni tó mú ọwọ́ tó ń jẹun tó ń bu oúnjẹ báyìí tó ń fi sẹ́nu lọ́pọlọ ẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tó ń jẹ. Àwọn ọmọ tí wọn ò rí ìyá wọn, tí wọn ò rí bàbá wọn for 55-56 days. Tó wá rìlíìsì wọn, tó wá rẹ́rìn músẹ́. Sísà wa ẹ̀ẹ́dẹ̀ wò dáadáa wípé àwọn ọmọ yẹn tó bá pẹ̀lú tó ń ṣiṣẹ́ ni kò jẹ́ kí àwọn ọmọ yẹn wà ń ta kí Seyi Makinde máa kó wọn káàkiri àtàwọn ìyá yìí kó máa display wọn. Rí bẹ́ẹ̀. Rí pé wọ́n àti mo kọ́ show nínú show tí mò ń show yìí. Tó kọ́ sọ ni wípé tó bá ń ta nínú ẹ̀ dùn jù lágbàáyé, òun nínú òun dùn jù. Wọ́n wá ní kí ló dé? Rí pé ohun tó dé tínú ẹ̀ fi ń dùn kò rí sọ. Dúpẹ́ lọ́wọ́ bá Tinubu tí wọ́n ń sọ, rí pé wọ́n sọ sí lẹ́nu ni. Bàbá wa rìn jìnnà torílẹ̀ ti ṣù lè kí n máa ṣọ́ àwọn fídíò tí mò ń ṣò. Rí pé Mrs. Alamu nígbà tó wà nínú mọ́tò, mo ti gbogbo fídíò yẹn wà káàkiri, ó wà lórí péjì wa Wuyì náà, ó wà káàkiri. Nígbà tó wà nínú mọ́tò táwọn ọlọ́pàá táwọn sójà àdóṣe lọ rescue wọn dé. Rí pé first thing tí woman yẹn béèrè ni pé where is my car? First thing tí woman yẹn béèrè ni pé where is my car? Rí pé Mrs. Alamu bímọ sílé, kò rántí àwọn ọmọ ẹ̀. Bó tó wá padà béèrè ọkọ ẹ̀, kì í ṣègbà yẹn ló béèrè ọkọ ẹ̀. First thing ló kọ́ béèrè lọ́rùn síjà ni pé where is my car? And according to bóyá ń sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní àná, ó ní káà yẹn ni wọ́n fi gbé àwọn. That shows you wípé Mrs. Alamu ohun tó rántí tó rí gbẹ̀yìn ó ní káà yẹn. Nígbà tí wọ́n dé, ohun tó rí gbẹ̀yìn tó wà nínú ọkọ̀ tó jú ẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ ẹ̀
òun ni ká mọ́tò ẹ̀ yẹn ló rí gbẹ̀yìn nígbà tí wọ́n ń gbé wọn lọ ó ní mọ́tò yẹn padà fi gbé àwọn Mr. Alamu wá dé as an educated person tó jẹ́ a principal àbí vice principal náà pé ni kò ní bó ṣe bára àwọn ṣe rí ẹjẹ gbé òun lọ sí hospital kò béèrè ọkọ kò béèrè ọmọ ó wá ń béèrè pé where is my car ẹ̀ẹ́dẹ̀ rí bí trauma rí bí trauma ẹ wá ní stage ni tó wáyé pé lóòótọ́ ni wọ́n stage show yẹn a máa wo Nollywood movies tó máa pa àwọn actors yẹn ní jagunjagun ẹ ṣàmọye èèyàn tí wọ́n pa after yẹn lára wọn ṣe party tó dẹ̀ yẹ wípé a rí àwọn tí wọ́n pa nínú jagunjagun a tún rí wọn party ẹjọ́ díkìn tí mo fi ń wò yìí ṣé àti àwọn ti padà rí ní ilé Mr. Oyedokun tí wọ́n gé lórí ṣé àwọn family wọn ti padà rí wọn nínú ilé because ẹni pé wọ́n stage ẹ rí bí drama àwọn ọmọ kéékèèké tẹ̀wọ̀n tí wọ́n ń jẹ bisikíìtì yẹn wọn ò tí ì rí nǹkan kan o àwọn ìyá wọn ló máa padà ròyìn lẹ́yìn oṣù kan ọmọ míì nínú wọn tó bá sùn ìmíì tí ò kí ń tọ́ ọ lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ á bẹ̀rẹ̀ sí ni máa tọ́ ọ lé mọ̀ kan tí wọ́n ń pè ní trauma tí mi bá sùn lára àwọn ọmọ yẹn káwọn ìyá wọn máa mójútó wọn ni pé ìmíì lè sùn kó jí látọjú ohun kó gbé eré kó máa sá lọ á gbé eré á dẹ̀ máa sá lọ wọ́n máa gbé kí ló ṣe wọ́n tún ti dé nì wọ́n kó wọn dé wọ́n ń jẹ bisikíìtì hàn ẹni wọ́n flesh ọlọ́run ò ní jẹ́ kémi àti yín rí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ pé wọ́n déèyàn mọ́nú ilé wọ́n bisikíìtì tó ń jẹ tó wẹ́ pẹ̀lú tó ń ṣiṣẹ́ tó yẹ kó há bisikíìtì lé wọn lọ́wọ́ tó yẹ kó há bisikíìtì lé wọn lọ́wọ́ tó pẹ̀lú tó ń ṣiṣẹ́ ni tó yẹ kó wọn àbẹ̀wò ìbá kó wọn káàkiri bí ọmọ mùsùlùmí àbẹ̀wò pẹ́sítọ̀ lọ́wọ́ wọn ó yẹ kó wà níbì kan ni kó máa tọ́jú wọn therapy tó dáa kọ́ fún wọn psychologically many of them wà okay so mata tẹ́ bá wọn táwọn máa go through tó máa ìfún wọn lẹ̀ sí tó ìfún àmọ́ ẹ sílẹ̀ tó bá di Monday kọ́ kó àwọn ọmọ yẹn lọ sí school kí wọ́n kó àwọn ọmọ yẹn lọ sí school tí wọ́n ti jí wọn gbé ẹ mọ̀ wípé wọ́n jí wọn gbé ọmọ mi máa rí ògiri school yẹn báyìí á jẹ́ gbèrè á lè máa sá lọ kò sọ mo máa rí picture àwọn tó wá jí wọn gbé ní ara ògiri school yẹn ẹ wá ní géèmù ni ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ yín lọ sísà wa. lórí pé president tọ́jú síbì kan ẹ fi wọ́n ṣe political gimmicks àbí àwọn tèmi wò àwọn tó ń sẹ pé wọ́n ń nà wọ́n ṣáwọn ọmọ tí wọ́n ń nà nìyẹn àwọn ọmọ. sísà mi tó bá ń nà àwọn ọmọ yẹn tí wọ́n kó wọn lápá tàbí tí wọ́n kó wọn lẹ́sẹ̀ tàbí tí wọ́n bá àwọn kéékèèké yẹn sùn what will be your gain? ọmọ yẹn sọ wípé gbogbo ẹni tó fẹ́ kí tó ń pariwo bring back our children gbogbo wọn kọ́nà fẹ́ kọ́ ra ọmọ yẹn gbà. bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo ẹni tó wá kíyàn lọ tó lọ kí aláàrẹ̀ lọ hospital kọ́ ló fẹ́ kó gbádùn. gbogbo ẹni tó ń kí yín pé báwo ni ẹ káàárọ̀ àjíbí o gbogbo wọn kọ́nà fẹ́ kẹ́ jí. tó bá lu àwọn ọmọ yìí pa what will be your gain? kí ló máa jẹ́ gé nìyí ẹni àwọn ọmọ yìí wọn ò lù wọ́n ẹ lè criticize ìjọba ẹ lè wọ́n Tinubu lépè kẹ gbé Seyi Makinde rẹ kẹ gbére ẹ wọ́n àwọn fámìlì wọn lépè but what will you gain? kí ló máa dùn mọ́ yín nínú tó yẹ kí wọ́n yẹ bọ́ta o àwọn tó jóbìnrin láàrin wọ́n wá rìn wọ́n wá ń yẹ̀ jí báyìí kọ́ wá ní kí lóde kọ́ ní ara wọ́n ti fẹ́ bá wọn sùn pa what will be your gain my sister? ṣe bá bí amọ̀ lẹ́yìn náà ó yẹ ká dúpẹ́ pípa àwọn yìí lọ láyọ̀ wọ́n bọ̀ láyọ̀ kó dẹ̀ yẹ pé ààfọ̀ ayọ̀ ni wọ́n fi bọ̀ àwọn ọmọ tí wọ́n pààyàn lójú wọn wọ́n dé tó wá há bisikíìtì lé wọn lọ́wọ́ tó wá ń jẹun hàn wọ́n yẹn ju bisikíìtì tẹ́bi tó ń rẹ́rìn ni ẹ̀rí pẹ̀rin yẹn ò nọ́mà ni èmi ti rí ẹni tí ọmọ kú lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ya ọ̀dọ̀ kẹ́míìsì ó sọ fún kẹ́míìsì pé ṣé wọ́n ní
mi ò tó orúkọ ògùn ohun yìí tí máa rántí kí n parí show yìí máa sọ fún yín. Ọ̀nà wọn ní ìgò kan ó dẹ̀ gbà lọ́wọ́ wọn ó dẹ̀ já ó dẹ̀ dààmú gọ́gọ́gọ́gọ́ ó dẹ̀ mú tán nínú ṣọ́ọ̀bù chemist wá gbégbò yẹn kalẹ̀ pé how much ẹgbọ́n tí chemist sọ chemist ní madam dey go madam dey go chemist ò gbowó lọ́wọ́ ẹ̀ lẹ́yìn tó wá mú oògùn ohun tán ó wá lò 4 days tí ò sùn rárá tí ó bá sọ pé àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ó lè tibẹ̀ ya wèrè. Sister mi, what will you gain? Follow 5, God bless you. What will you gain? Pé kán káwọn ọmọ yìí kí wọ́n ti báyé wọn jẹ́ kó tó di parí wọn gbà. Àwọn ọjọ́ ọ̀la wa nílẹ̀ Yorùbá nìyẹn. Ó ga o. Gbogbo tó fẹ́ tó rí wa láyé kọ́ ló fẹ́ ká yé o. Ẹ sọ̀rọ̀ sókè. Wọ́n tún jẹ́ pé ẹnu wọn gbé yan gan. Ṣáwọn yẹn ni wọ́n nà. Nigerian politician ẹ ti ṣorí ibú o. Ẹ ti ṣorí ibú o. Lórí pé president Tinubu ṣàfẹ́ jẹ second term yìí. Ẹ ṣàwà mọ́ àwọn ọmọ ọlọ́mọ ẹ fẹ́ fi wọ́n ṣe campaign. Aṣá tutu gbọ̀nsẹ̀ tutu gbé negative ẹ tutu gbé positivity lé wa lọ́wọ́ ká tó sọ Tinubu ẹ rí pé àwọn tí wọ́n kó yẹn Tinubu gbà wọ́n lẹ̀ Tinubu la máa dìbò fún. Wo Tinubu má wulẹ̀ wọ rẹ̀ má dára ẹ láàmú. Bó dìbò bí wọ́n dìbò ṣe bí wọ́n ni ó máa ń lọ second term by hook or by crook. The first time tó lọ gan ṣó ohun ìní ẹni ṣé wọ́n dìbò fún yín daddy wa uncle wa grandpa ṣé wọ́n dìbò fún yín ní first time tẹ́ lọ nítorí eléyìí ń sìn mo mọ̀ pé àwọn tí yín máa wá fún mi pé ó ṣà ti ṣe kinní kan drama wà nù ẹ̀ setup wà nínú kinní ó dá àwọn tẹ́ pa àwọn tẹ́ arrest ẹ kó wọn wá tó bá ní kó lọ kó wọn wá sí ẹ wá lọ sọ́nà àǹtí bóyá ẹ wo online dáadáa wọ́n ti ṣú ara àwọn tí wọ́n arrest lára àwọn tí wọ́n pè má fẹ́ kẹ́ máa sọ̀rọ̀ yín lọ ẹ̀ta bá ti lórí péjì ò bá wù wọ́n máa ti rí tí mo ti ṣú ẹ̀ dáadáa lára àwọn tí wọ́n pè ultimate price ó ní Lieutenant Isiakiwa may he so rest in power ìjọ tí wọ́n ń sin gangan lọ́ndì tẹ́ nìyẹn ìjọ ẹ̀ ni wọ́n rẹ́ gbà àwọn ọmọ yẹn dé ara àwọn tí wọ́n fi ara kó bọ́ọ̀mù kì í ṣe onìkan ló kù o wọn ò sọ ya Àmọ̀tẹ́kùn tó kú fún yín ni tó dúró bá tó ti inú mílítírì even ọdẹ ìbílẹ̀ lára àwọn ọdẹ ìbílẹ̀ tí wọ́n pa wà ó lè má jẹ́ pé ìjọ tí wọ́n rescue wọn gangan ni o but ìgbà tí kinní yẹn ti ṣẹlẹ̀ tá a ti ń pariwo ó ní Tinubu ti gbé ìgbésẹ̀ ẹgbẹ́ tó bá sọ̀rọ̀ lórí show ìwádìí ní Yorùbá wuyì kíní kan sọ fún bàbá ẹ máa yà dáàdì mi àkànbí ọmọ olódò sílẹ̀ ìjàmà àwọn burú ọ̀kan làbí gbogbo ọ̀rọ̀ kan làwọn máa sọ lórí internet. This is not about Yorùbá wuyì platform, it's not about monetization or whatever. Àwọn tí wọ́n lọ rescue wọn tẹ́ bá mọ ìgbà tí wọ́n ti wà nínú igbó yẹn gbogbo àti Seyi Makinde tó ń ṣe drama káàkiri tó ń polongo kinní kan tó ń pò bẹ́ẹ̀ di president náà kọ́ àwọn ọmọ yẹn ìgbà yẹn gbogbo yẹn ni wọ́n ti ń ṣe iṣẹ́ ti parí ẹ̀ tó láwọn ti ń pè pé tẹ́ ń pè ẹ̀jẹ̀ ní sùúrù fún mi kí sísà wà ìdélẹ̀. Libya gbogbo àwọn tó ti kú sọ́nà ọ̀nà Libya ẹ lọ gbókùn ẹ lọ gbé wọn wálé ẹ wá máa ṣọ́ àwọn yẹn fún wa lórí TV ipe àwọn bandit tẹ́yìn mú lélẹ̀ san ransom mọ ọmọ kankan sílẹ̀ o release àwọn tó wà nínú prison ẹ̀yin ṣáàrí wọn mú ni eléri bú ni ẹ̀yin Nigerian politician ẹ ti ṣe wèrè ẹ ti ya wèrè ẹ ti sínwín lórí pé fẹ́ ṣe ìjọba yìí Nigerian politician àníṣe wọ́n lè mú gbogbo Nigeria kan fi rúbọ kan mú gbogbo Nigeria kan lọ bẹ́rí wa sórí ogun báyìí pé ṣe
àwọn ṣàgbọ́dọ̀ dé orí àléfà yìí eré ibu ẹ ti mú sọ sẹ́nu. Sister wa tí wọ́n bá continue láti máa san ransom fún àwọn agbésùnmọ̀mí so inú yín máa dùn sí. If Nigeria military tí wọ́n bá swing into action pé wọ́n bá ti ń kó wọn o wọ́n continue láti máa san ransom ṣé inú yín máa dùn sí kó continue. ó wà lágbára. Ok àwọn tí Sunday Igboho lọ gbà náà ṣóò náà fún wọn ní ransom. If we don't stand up against this àwọn ọmọ àlè wọ́n á pa ilẹ̀ Yorùbá run bí wọ́n ṣe palẹ̀ Haúsá run bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ Haúsá tí wọ́n fún wọn ní ransom wọ́n yẹ pa Mr. Oyedokun tó bá jẹ́ wípé wọ́n rí tí wọ́n fẹ́ ni school mi wọ́n á tún ti attack ẹ̀. There's a principal here tí mo lè show fún yín tó páyé bá gbà mí lórí show yìí. Principal kan wọ́n jí òun náà gbé after 48 hours he was rescued. Lórí bí mo jẹ́ ń ṣe show yìí there is a video nílẹ̀ Haúsá lọ́wọ́ yìí tí àwọn Haúsá dìde olórí àwọn agbésùmọ̀mí wọ́n máa ń ṣe TikTok ó ya wèrè ju màálùú lọ àwọn local vigilante àwọn ni wọ́n lọ gbé wọ́n pa. I have the video with me màá dẹ̀ share ẹ̀ àkànlè ṣú ẹ̀ ni lẹ́yìn tí wọ́n pa wọ́n wá so mẹ́yìn machine wọ́n wá ń wọ káàkiri gbogbo ìlú ìyẹn náà ṣẹlẹ̀ ní ìjẹta. tẹ́ bá ń gbọ́ yẹ́lò ó ya wèrè nínú àwọn agbésùmọ̀mí ó máa ń pààyàn jẹ ni. I have his video here. Ní ìjẹta làwọn everybody ti ń dìde wípé no more ransom. Everybody ti ń dìde pé a máa gbára wa lọ́wọ́ àwọn olórí burúkú yìí. Ẹ fi kó máa sọ ransom fún wọn lọ wọ́n sọ wèrè ẹ̀ wọ́n para ẹ̀ wọ́n so mẹ́yìn ẹ̀yìn kí lórúkọ ẹ̀ ẹ ti rí God bless you BOS wọ́n so mẹ́yìn machine ẹ̀yìn machine wọ́n so mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ káàkiri gbogbo ìlú ní òhò ọkọ àtẹkùn ẹ̀mí gbologbologbolo báyìí ni last àwọn bóyá máa ṣe o àmọ́ bóyá máa padà gé bí ẹran náà mọ̀ ni. Àwọn tí wọ́n lè gbowó lọ́gbà náà ṣé òun náà sọ ransom fìgbà wọn ni. I think this is time we have to stand up. No more ransom. We all have to stand up. Àwọn military Nigeria tẹ́ ẹ̀ bá mọ capacity Nigeria military before kó tó di pé àwọn ìjọba burúkú yẹn dé wọ́n mú àwọn military Nigeria wọ́n render àwọn useless wọ́n da àwọn Boko Haram sáàrin wọn. Nigeria military ti jà fún àìmọye ìlú àìmọye country tó fi mọ àwọn òyìnbó. Nigeria military ti save àìmọye countries sí pé tó máa ní wọ́n nídìí àwọn ọmọ ogun tó wọ́n lọ ọmọ ogun America lọ ọmọ ogun Britain nísì ọmọ ogun Nigeria náà máa ń lò nínú tó máa rẹ̀ tí 1 to 5 wọ́n máa mú Nigeria military ṣùgbọ́n àwọn Buhari dé wọ́n kó wọn lápá wọ́n kó yẹ wọn ṣé wọ́n fẹ́ ṣiṣẹ́ ni wọ́n fẹ́ ṣiṣẹ́ wọ́n ní no order. Minister of Defence bọ́ta ó ní ẹni sójà tó bá rí bandit lójú báyìí ó ní tí ò bá yìn pa ó ní ìdájọ́ bandit náà máa dá fún ó ní don't wait for any order má dúró de order kankan wọgbó ẹni yẹ́lò tí wọ́n pa yẹn pẹ́pẹ́yẹ Buhari ni wọ́n pa ẹ̀rù bóyá ìlú yẹn ò ní dáwóró ni láti ìjẹta ìlú yẹn á ti di awóró. Mo ní mo sọ fún yín pàtẹ Tinubu gbogbo àwọn ilẹ̀ Yorùbá mo ti máa sọ fún yín pé Tinubu lo ọpọlọ àgbàlagbà ní ṣe smart man. Either you like it, you don't like it. Either you like him, you don't like it. Tinubu is a smart man. Tó jẹ́ wípé tó bá gbá ẹ létí ó máa mójú kúrò báyìí ni. Tó bá fọwọ́ pa Tinubu gbà mí kalẹ̀ ni kò ní sọ̀rọ̀. Tó bá dẹ̀ fún ẹ létí tí wọ́n bá rí bá sledgehammer tàbí igi burúkú 2x2 tó tún wá fi ìṣó sí ẹ tó fún ẹ létí ẹ tó fọmọ lórí Tinubu ò ní sọ̀rọ̀. Nǹkan tí géèmù tí Tinubu ń play nìyẹn tó bá gbá ẹ létí tó bá gbá tiẹ̀ padà alábàámùsá ẹ tó má dẹ̀ gbá ẹ létí tó fi wàjọ Jésù tó ní wọ́n gbá ẹ létí ọ̀tún ó kọ́ tòsí sí wọn alábàámùsá ẹ Tinubu will not see anything. Mo dáhùn ipa fún nílẹ̀ Yorùbá Tinubu òkùnkùn àwọn nílẹ̀ Yorùbá ìjẹ́ kí nìkan ni ẹ̀ Tinubu kò ní gbìn Tinubu ò ní gbìn sísítà wa tó bá pẹ́nu yín dùn pé kó máa fún àwọn èèyàn ní ransom kò sí ní tó jọ Nàìjíríà àwọn ecomong
Ecomong, I could remember ní my two bí Nàìjíríà sójà ṣe tó máa pa àwọn Ecomong nínú Nàìjíríà sójà àwọn bẹ́ẹ̀sì kan wà ní my two tí wọ́n ń jẹ́ Ecomong ó dà àwọn ṣẹ̀ṣẹ̀ mọ̀ dínà ẹ má yẹ kí n tún wọnú ìgboro lọ ẹ má yẹ ń padà sí Nàìjíríà ó dà àwọn ṣẹ̀ṣẹ̀ mọ̀ dínà ní my two òkè àwọn Ecomong gbèsè wà ń bẹ àwọn ìyàwó èrè ojú màálù lọ òṣòmọlẹ̀ sísá wa ẹ bọ́lẹ̀ ń bẹ o ìtura ètí ọlápẹ́lẹ̀ ṣó tí mò ń ṣe ilẹ̀ ti ṣú ni Seyi Makinde mò ń bọ̀ ẹ ká gbọ́n tó ṣe mọ̀lẹ̀ sọ̀rọ̀ kí ló wá pèlè Seyi Makinde fún wa. I read this morning in newspapers and I've seen it even with the electronic. The governor of Oyo State calling on the United Nations to investigate the overall circumstances surrounding the kidnap and even the rescue. I thought that was the most unstatemanly. He was carrying partisan politics too far, and this Senate should condemn his unguided statement. Nigeria is a sovereign nation. When we wake up and call on foreign authorities to investigate, this is one case in which our armed forces have shown that without paying ransom, even if it meant that these children and some of the elders had to be in captivity for almost 2 months, that the armed forces were working quietly to have these rescue operations, which, as well captured in this motion, led to some loss of life. To trivialize it, to suggest, as the governor of Oyo State seems to have done, that there is something that is not open, that the UN needs to unearth the circumstances, is to question the sovereignty of our nation and to downplay the achievement of the commander-in-chief, President Bola Ahmed Tinubu, and all the service chiefs and, in fact, all those involved in this process. I think that there is a moment in the history of a nation when, across party divide, we should stand in unison to commend what has happened, the way in which people were released, and to encourage the armed forces to build on it, that they should extend and get more gadgets. It's not possible for them to share with us some of the things they did. Like I heard, they were able to identify the guys, arrest some of their relatives, etc., etc. These are not details that we're interested in. Very good point. But I want us to resolve that thank you. The governor of Oyo State should not be seen as downplaying, undermining, and politicizing an issue in which ought to be something that the whole nation, across party divide, should start the unity to commend our armed forces for what they have accomplished on this occasion. Thank you very much. We now yield the floor to Senator Abdulaziz. To me, I would have support Governor Seyi Makinde very well. Wípé o lè wò ní ìjàgbá kó má ṣe lójú fìrí. Tó bá ṣe wípé bí wọ́n ṣe jí àwọn ọmọ yẹn gbé. Ní Seyi Makinde wá wò pé àwọn sójà Nàìjíríà wọn ò lágbára o, àbí àwọn sójà Nàìjíríà apá wọn ò ní gbé o, tó wá pe àwọn United Nations gbà yẹn. Tó wá pé bí wọ́n ṣe jí àwọn ọmọ yẹn gbé, ó bá Tinubu sọ̀rọ̀ pé àbá ti Tinubu kí ló ń ṣẹlẹ̀ àwọn ọmọ yìí. Tí Tinubu wá sọ wípé kò ságbára, lè rí wọn gbà. Tó bá wá pariwo, èmi máa support pé abiyamọ gidi ni. Nígbà tí àwọn yẹn wà ní captivity, Governor Seyi Makinde ó sì ń campaign. Òun àti kí lorúkọ vice president ẹ̀, wọ́n sì ń campaign káàkiri. Wọ́n fẹ́ di president. Tó bá ṣe pé àwọn ọmọ Seyi Makinde wà ń bẹ̀, ṣé a máa campaign ká? Ẹ jẹ́ ká máa ti ìbìṣáná kí èso oògùn. Seyi Makinde tó wá ìṣòwò máa gbégbèsè sí yìí. Nígbà tó rí pé ọ ní ọ̀bẹ ti jábọ́ lọ́wọ́ kíní kan pé ó di ète. Kíní jábọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dète. Abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dète. Ó dète, ó ti dète fún báyìí ní ìsìn. Ó ń du president, ó lọ campaign. Ṣé ó lè jẹ́ ìyàwó àfọmọ àbábúlẹ̀ tán bí ilé gangan ló gbé? Á lè ráyè máa lọ campaign. Àní èèyàn burúkú láyé àtọ̀run ni tí èèyàn bá la inú ìjọ ata kéèké ló wà ní ọkọ̀ sí nǹkan gidi kan nínú ẹ̀kọ́ ọmọ Seyi Makinde ti dáràn lọ́wọ́ Yorùbá. Ó dáràn, ọmọ àlè ni, ọmọ àlókọ̀dá fún àwọn ọmọ ọkọ ni. Ọlọ́run á bá ayọ́pọ̀ nínú àwọn ọmọ ọkọ. Á padà lọ bá àwọn òbí ẹ̀, àwọn ẹ̀fọ́jọ́ ń ṣòṣì tọ́jọ́ mú ọyàn màálù.
tó ń fi tọ́ màálùú wẹ̀ á jọ máa lọ parapọ̀ olóhùn náà ti dóge ní ìsìn ó wá ṣe pé kò ṣe fúlàní ẹni tó jẹ́ pàdé jìnnà fúlàní ni tó bá jẹ́ pé ọmọ tó bá jẹ́ pé à ń fi kíndìn ìlú wa búra ni wípé tó bá ń ṣe fúlàní àbí tó ń ṣe kíndìn kan ni kódà kò ní fẹ́ ṣe gómìnà débi tó máa náà fẹ́ gbégbá pírẹsidẹ́ǹtì ṣé nìsín àwọn ọmọ tó pólísì gbogbo àgbáńlá yé sì tó mọ̀ pé òun ló ń ṣiṣẹ́ bí ẹ lábẹ́lẹ̀ tó jẹ́ kọ́ lọ gba àwọn ìdílé àwọn òun ló fẹ́ dìbò fún àìlè sí ẹni tó bá dìbò fún ajẹ́ kó lórí burúkú máa lò ní ajẹ́ kó máa lè láyé àtọ̀run ni oníkálukú ló ní right opinion rẹ̀ náà tó bá fẹ́ dìbò fún Ṣèyí Mákindé lè dìbò fún náà Tinubu gan ògùn náà ṣe wọn níbo lè dìbò fún. irọ́ táwa Yorùbá wa tá a jẹ́ Yorùbá tá a jẹ́ ọmọ ọkọ Yorùbá àǹtí Wuyì tá a bá gbé bóyá gbá ìbò jáde tá a bá dìbò fún Ṣèyí Mákindé á jẹ́ pé a ti yọ ọmọ àlè láyé àti lọ́run ṣùgbọ́n bàbá yìí tó ń ṣe àtúnṣe yìí ẹ jẹ́ kákàrà máa sìkì ká polongo ẹ̀ gidi ká lè kó lè wọlé kó tó bá ti wọlé tó bá ti máa gbéjọba lẹ̀ kó ti ṣètò pé Yorùbá ẹgbẹ́ wa tó máa gbọ́ tiẹ̀ tó jẹ́ kó máa fọ̀nà wọn pé ọ̀nà tó máa gbàgbà wálẹ̀ òun ni kó gbé ìjọba lé lọ́wọ́ Ọlọ́run á fún lẹ́mí gúngùn ẹ̀mí gúngùn àtàlàfẹ́ Ọlọ́run àjogún ẹ̀ fún àwa náà dẹ̀ ní kú a máa jọjọ rọlẹ̀ wa nílẹ̀ wa yóò máa ṣọ̀kún máa tó àjọ máa jẹ́ ní àlédọ́pàá nígbèsájò látàrọ náà àṣẹ o afẹ́wálé àlédọ́pàá nígbèsájò tọmọtọmọ lórúkọ jẹ́ ká máa padà lọlé wa pẹ̀lú àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ lágbára Ọlọ́run á dẹ̀ gbé orílẹ̀-èdè wa fún wa lágbára Ọlọ́run ẹ ṣe nǹkan tí mo kàn ti sọ náà nìyẹn. a ti rí pé ó kárí lára ìjọ tó bá kárí lára la máa ń dìkú kùjọ a ti pé káwà yá wa yìí lára mo ti rí yàn tẹ̀ máa pè tó bá ti kàn yín ẹ má yẹ ká ṣe fàṣẹ tó bá Nàìjíríà jẹ́ nìyẹn ká máa jọ́ǹpù line ká máa jọ́ǹpù queue ẹ bá wa gbósókè bàbá wa ẹ bá wa gbósókè àti gbé kọ́ yín sà o. we ship your nation. yes sir ṣe wà sà. ayé làgbé abẹ́ni. ẹ ní dáhùn. ẹ máa wọlé jẹun wé sí tánì mi torí ìṣẹ́jú kan àtàbọ̀ lè máa fún mi. ṣe rí obìnrin tó sọ̀rọ̀ yẹn àti Ṣèyí Mákindé àdúrà méjì péré ni mo nífẹ̀ẹ́ nìkan tó ń. tẹ́bá ti wọlé tẹ́bá lè rẹ jọba wa mìtì à ń gbọ́ yín sà. à ń gbọ́ yín o à ń gbọ́ yín àwà pẹ̀lú yín sà. ṣẹ̀rọ̀bìnrin tó sọ̀rọ̀ yẹn àti Ṣèyí Mákindé àdúrà méjì péré mo ní fún wọn. àdúrà méjì yẹn ni pé kí Ọlọ́run Elédùmarè ó wá wọ lánà àánú ẹ̀ ó jẹ́ kán jí ọmọ arábìnrin yẹn gbé. ẹ má ṣe pèlè sà ó lè máa mọ àmọ́ máa fọ̀rọ̀ yéra wa ni. èpè kọ́ àdúrà ni èyí tó wá jẹ́ bàbá ẹ̀ tó jó lórí ọmọ àlè Yorùbá tó jẹ́ pé ìyá ẹ̀ Fúlàní ni ìyá bàbá ẹ̀ Fúlàní ni so wọ́n kàn bí sí Ọ̀yọ́ kọ́ ni òun náà wá jí àbúrò tòun gbé ẹni tó bí lé gangan ló máa wá jí gbé. ẹ bá wa meet Mr. Bayo àgbọ̀dọ̀ máa sọ fún yín lórí péjì lẹ́yìn. bó ṣe máa jẹ́ ní àṣẹ́gun mímọ́ oníṣọ́jú bẹ́ẹ̀ lọ. ó dà ó sà. bàbá ti gbé wọn sílé sórí TikTok ẹ máa bá wa mute ẹjọ́ o àwọn á ń drop èèyàn bíbí ìní o àti ń rojọ́ akálòlò lẹ́ni tó ń hò sí show. ẹ bá wa gbósùkọ̀ bá wa. Mr. Bayo ní ti sọ fún yín ká tó drop ẹ bá wa gbósùkọ̀ sà. ẹ kú ètò mà. àjọ ń ṣètò ni. ẹ kú iṣẹ́ táwọn takun o àbọ̀ Ọlọ́run bá wa gbé lágbára Ọlọ́run ẹ kú iṣẹ́ àbọ̀ Ọlọ́run yóò máa bá yín gbé o tẹ̀bí tara yín àpọ̀ táwọn ní ká yín o tẹ̀bí tara yín àti gbogbo àwọn ẹran ojúlówó ọmọkọ Yorùbá náà. aláàkọ́ ọ̀rọ̀ mi sí àwọn ẹran Yorùbá ni wípé ká tètè mọ bí a ṣe fi ọwọ́ sowọ́pọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá nítorí wípé àwọn Fúlàní yìí bíbáṣepọ̀ Fúlàní fún àwọn ẹran Yorùbá ìpalára ní ń fà fún wa o tí a bá sì yẹra kúrò ní ẹ̀gbẹ́ ní ọ̀dọ̀ Fúlàní bá ṣe máa rí ìpalára náà rí o nítorí wípé àwọn Fúlàní yìí wọ́n ro dáadáa ro àwọn ẹran Yorùbá ẹ jẹ́ ká bára wa sọ òdodo ọ̀rọ̀. aláwọ̀kọ́ ọ̀rọ̀ mi màmá mi ní wípé ẹ ti gbọ́ Fúlàní kan bẹ́ẹ̀ tí ń sọ Yorùbá lẹ́nu tẹ́ rò pé Yorùbá gan ni níbi tí wọ́n ti kóra wọn jọ tó ti ta sí bàbá wa Chief Sunday Igboho tí gbogbo náà ti mọ̀ pé bàbá wa Chief Sunday Igboho iná lọ ta sí. ó ní
ó ní wípé ó ní ká kó nínú igbó ká má bọ̀ wá sí inú ìgboro ó ní sínú ìgboro láti máa da ẹran ó ní ṣe bàbá rẹ̀ tí náà ni ó máa fún wa ní tá máa jẹ nínú ìgboro ta ló bá wíhùn ní ilẹ̀ Yorùbá wọ́n kóra wọn jọ bẹ́ẹ̀ bóyá fìlà yan ọ̀kẹ́ ní àkọ́ọ̀dì ni gbogbo wọn dé sórí tẹ́bẹ̀ ti rí wípé àwa Yorùbá àwa náà là gbàbọ̀dé fúnra wa wọ́n dé gbogbo wọn sì pípọ̀ wọ́n sì dé fìlà àkọ́ọ̀dì sórí ẹ dákun ṣé ó yẹ kí Fulani kí wọ́n máa lórí láyà kí wọ́n máa sọ̀rọ̀ sí àwọn ẹ̀ràn Yorùbá báyìí nítorí wípé kí wọ́n mọ̀ rò pé bàbá ju Sunday Igboho nìkan iná ni àwọn bá wí o gbogbo àwọn ẹ̀ràn Yorùbá pátápátá iná ni a sọ wípé àfẹ́ Fulani ní inú igbó wa káàkiri mọ́ kéèyàn wá máa gbé inú ìgboro. Bàbá wa topic tá à ń tweet ni wípé àwọn ọmọ tí wọ́n jí kó ní Ọ̀yọ́ state nígbà tí wọ́n jí wọn kó àwọn èèyàn pariwo bring back our children àwọn Àtíkù ẹni sùúrùsà bring back our children everybody bọ́ta bring back our children now wọ́n ti wá kó àwọn ọmọ yẹn dé nísìn àwọn èèyàn wá ń sọ wípé wọ́n stage ẹ̀ ni ẹni sùúrùsà àwọn ilẹ̀ Haúsá láti kú sọ wọ́n ti bọ́ta tó bá ti délẹ̀ nísìn máa sọ̀rọ̀ méjì mẹ́ta fún ẹni tó bá ti wo tó bá ti subscribe to YouTube channel Yorùbáwùyí wọ́n ti analyse nǹkan tó jẹ́ kí Ọ̀yọ́ state kí kidnapping tiwọn kí ó yá kíákíá láti rescue ju tilẹ̀ Haúsá lọ ẹ lè lọ wo lórí page but I will say a little about it. láàrin ìṣẹ́jú mẹ́ta ẹ bá wa bẹ̀rẹ̀ kí ẹ bá wa sọ̀rọ̀ lórí àwọn tó ń pariwo bring back our teachers tó wá bring wọn back tó tó pé wọ́n parọ́ ni so ẹ bá wa sọ̀rọ̀ lórí ẹ kí lẹ rí sí. tẹ́rí àwọn tí wọ́n sọ pé kí wọ́n bá dá àwọn ọmọ àwọn padà hàn tẹ́rí tẹ́mi bá wò wọ́n dáadáa aláàbọ̀ làákàrè ni wọ́n ẹni tí ó bá ní ọpọlọ kò ní máa ro irú nǹkan báyẹn ro bàbá Bọ́lá Ahmed Tinubu onílàákàrè gidi kò ní máa sọ wípé wọ́n fi irú nǹkan báyẹn wọ́n fi ṣe òṣèlú ni wípé wọ́n kó àwọn ọmọ yẹn pamọ́ ni ẹ dákun tí wọ́n bá kó wọn pamọ́ ẹni tí wọ́n gé orí rẹ̀ ṣé àwọn tí wọ́n sọ fún pé kí wọ́n kó wọn pamọ́ ṣé wọ́n sọ pé kí wọ́n gé orí rẹ̀ ni. wọ́n á dá orí ẹ̀ padà fún un. ṣé wọ́n sọ pé kí wọ́n gé orí rẹ̀ àbí nígbà tí wọ́n ti kọ́kọ́ wọnú skul yẹn àwọn méjì tẹ̀ kọ́kọ́ mú balẹ̀ ṣé wọ́n sọ pé kí wọ́n mú yàn balẹ̀ nínú skul yẹn gbà tẹ̀ kọ́kọ́ wọlé sínú skul. àní àwọn Yorùbá wa kan èmi ò rò pé ọmọ Yorùbá ni wọ́n kàn sọ èdè Yorùbá lẹ́nu ni ọlọ́ọ̀bá gbọ́ ọmọ àlè gidigidi ni wọ́n. kákan má máa sọ̀rọ̀ jù ni ká má máa sọ àwọn ọ̀rọ̀ lọ àwọn sáìdì kan irú àwọn ìyá wa tí wọ́n ti dàgbà láàrin àwọn obìnrin yẹn jẹ́ kó wọgbó lọ ẹ dákun ṣé wọ́n lè sọ gbogbo nǹkan tí tó ṣẹlẹ̀ sí wọn nínú igbó yẹn àbí irú àwọn ọmọdé yẹn lè ṣe yìí èmi ti ń rò wípé sáwọn ọmọ kéékèèké yẹn bá yẹn jẹ́ ti wà yẹn bó ni wọn ò tẹ́ ní máa lálàkálà bá yẹn báyìí lójú oorun kódà àwọn ọmọ yẹn máa jókòó ọlọ́ọ̀bá gbọ́ wọ́n máa ro kìíní yẹn ìdí ìṣẹ̀lẹ̀ ságbàlagbà náà ni ó ní kẹ̀kẹ́ tí ó ṣẹlẹ̀ sí rèmi gan tó ṣe wípé ìgbà míì ti bá rò yóò sì máa dáyà ga mi irú àwọn ọmọ yẹn ní èsè yìí mo ń rò pé bó ṣé wọ́n sì tún kọ́ wọn padà sí skul yẹn padà ni pé kí wọ́n tún lọ bẹ̀rẹ̀ skul yẹn padà again. ẹ bá wa lo ìṣẹ́jú kan síta. àbáwọn ọmọ àwọn tíṣà wọn yẹn ṣé wọ́n sọ pé káwọn náà padà sí skul yẹn padà again ni kò sí báwọn ọmọ yẹn ti fẹ́ bí ẹ ti fẹ́ dá wọn padà sí skul yẹn mọ́ padà tó ṣe wípé àwọn ọmọ yẹn ọmọ nǹkan tí wọ́n ṣe mọ́ ọlọ́ọ̀bá ń gbọ́ wọ́n sá máa wò yàn bí ó bá kọ́ wọn nínú ìwé nínú kíláàsì wà náà wọn ò ní máa fọkàn sí ọlọ́ọ̀bá ń gbọ́ wọ́n máa wò ní orí ó wà ní. bí ó kó wọn lọ léèwé mi
kò lè sọ́kàn wọn bẹ́ẹ̀ torí gbogbo tí wọ́n máa fi gbogbo gbèsè ayé wọn tí wọ́n máa fi ronú Ọlọ́run gbọ́ pé tó ṣẹlẹ̀ sáwọn bíi báyìí o kọ́ mọ́tò wá ṣẹlẹ̀ kó mọ́tò ṣẹlẹ̀ sáwọn ní bíbá yìí náà o. Mr. Atkini kan bá wa wọ̀ mute o. ṣe rí màmá mi ṣe rí àní Nàìjíríà ti tán kí Nàìjíríà ò pé kó ní kálukú ọlọ lọ́tọ̀ọ̀tọ̀ ni iná lọ́nà àbáyọ Ọlọ́run gbọ́ kò sí ẹni náà tó lè rí Nàìjíríà tó ṣe láyé tó lè wà òkè bá ti fẹ́ kó ṣe rí láyé. Ó dà ẹ ṣe ń gbọ́ bàbá wa Mr. Arislam ẹ bá wa gbóhùn sókè. mi Yorùbá bu ìmọ̀ kí ẹ kú ètò. Èmi náà kí ẹ ṣeun. Ẹ kú ọ̀rọ̀ lẹ́ka lẹ́mu kí yín. Ẹ kú dédé àsìkò ìsàn. Ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó gbẹnu tán. Because ṣe rí ọ̀rọ̀ number one ni wípé gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ń sọ wọ́n ní tó bá jẹ́ pé ọmọ Ṣèyí Mákindé ni wọ́n jí pé ṣé wọ́n máa fi wọ́n lẹ̀ sẹ́nu gbó for good 50 days tí mo dẹ̀ mọ̀ pé kò possible ṣèbí àwọn fámìlì Adélabú ni wọ́n jí kó nìbàdàn lọ́jọ́ ní last month tí ó kọjọ́ mẹ́rin tó fi wá wọn jáde. Example kan nìyẹn o ká máa tí wàá sọ àwọn ọmọ léèwé tọ́jú ọmọ kéékèèké àtàwọn tíṣà for good 50 days nínú gbóǹbẹ yẹn. Olórí ìlú as first citizen kò ronú pé òun máa pe àwọn ṣé UN àbí àwọn olólùwọ̀n pè kọ́ wá bá wọn dá sí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀. Kọ́ bá gbà wọ́n mọ́. Wọ́n rí wọn pẹ̀lú ìyẹn o. Ó ṣe wá jẹ́gbà tó wá gba àwọn ọmọ yẹn jáde tán. Lọ́sọ̀ àwọn pé àwọn fẹ́ invite international kìnnì kan wọlé kọ́ bá wọn investigate ọ̀rọ̀. Wọ́n ní ọ̀rọ̀ jọ gàté kò jọ gàté. Ó ṣàfẹ̀jẹ̀ ẹ̀hún fi ẹsẹ̀ méjèèjì tí ó fi tìrọ̀ síbì kan. Nínú gbogbo nǹkan tó wá ṣe ẹ́ síta náà kí ni iṣẹ́ tó ti fi hàn pé àwọn gangan fúnra wọn as governor of the state pé wọ́n lọ́wọ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. Because irú ọṣẹ́ wo ló fẹ́ fi wẹra wọn mọ́. Kóníkálukú ṣàmà ṣe dáadáa. Kóníkálukú wọn kọ́ máa ṣe dáadáa. Kọ́rọ́ tí ọjọ́ àti sùn. Kọ́rọ́ tí ọjọ́ àti sùn. Kọ̀líìgì wọn kan ló kú ní ọdún kan àbọ̀dún méjì sẹ́yìn yẹn. Gọ́vnà Rotimi Akeredolu àwọn dàlẹ́nì. Mo lágbára. Wọ́n ṣàn ṣe bó ṣe wù wọ́n kọ́ ṣe dáadáa mi ní sọ jù bẹ́ẹ̀. Ẹ ṣeun gan bàbá wa ṣeun fún náà. Ṣèyí Mákindé Ọlọ́run nìkan ló mọ ẹjọ́ dá. Èmi ò ní sọ pé ẹ mọ̀ ń pa ẹ̀mí dẹ̀ ní sọ pé ẹ mọ̀ ń pa ẹ̀. Tinubu mi ní sọ pé ẹ mọ̀ ń pa ẹ̀mí dẹ̀ ní sọ pé ẹ mọ̀ ń pa ẹ̀. Ṣùgbọ́n ẹ rántí gbogbo ẹni sùsà gbogbo ẹni tẹ̀ ń pariwo wípé àwọn ọmọ yẹn fresh. Tálíkà ló dáràn lọ́wọ́ tálíkà. Àìmá ṣèpàdé olòṣì ní ò jẹ́ ká mọ ẹni tó jẹ́ alága ìṣẹ́. Nígbà tí wọ́n jí àwọn ọmọ àbúrò Adélabú gbé tí wọ́n padà lọ gbà wọ́n jáde after how many days tí wọ́n jí àwọn àbúrò Adélabú gbé tí wọ́n lọ gbà wọ́n jáde. Àwọn ọmọ yẹn despite pé wọ́n bọ́ wọn sí òwò ẹ pé àwọn yẹn fresh ni because wọn ò nà wọ́n. Tó máa jí ọmọ tálíkà gbé láàrin ìṣẹ́jú 5 wọ́n kọ́kọ́ fi lùlù bá tiẹ̀ jẹun kó bá pa fámìlì ẹ̀. Àwọn tálíkà wá complain pé àwọn ọmọ Adélabú tí wọ́n jí gbé o kí ló dé tí wọn ò kó wọn lọ sínú igbó. Complain pé àwọn ọmọ Adélabú tí wọ́n jí gbé o kí ló dé tí ìyá wọn fresh táwọn ọmọ náà fresh. Complain pé ọmọ tálíkà bíi ti èmi àti tí wọ́n jí gbé kí ló dé tí wọ́n freshness wò lọ́ọ̀ lára àwọn ọmọ yẹn. Àwọn tí wọ́n ń jẹ bisikíìtì hàn wọ́n mú mi hàn. Principal tó rescue kò lè béèrè pé ilé ń kọ́ o ọ̀nà ń kọ́ o àwọn ọmọ òun ń kọ́ o first ló béèrè ní pé where is my car. Dẹ̀ rí pé trauma pé ká yẹn lórí gbẹ̀yìn
Ilé kó máa bèrè where is my car? Tálíkà dọ̀tá tálíkà. Ẹni wọn já ọmọ yẹn gbé kò jẹ́ kí wọ́n lùkù bọ́n ṣe lùkù yẹn. Tó bá lù wọ́n pa kó tó kó wọn dé, kí ni gain yín? Tó bá ti bá ọmọ yẹn sùn kó tó kó wọn dé, then you will be happy. Bring back our children, bring back our principal. Nothing must happen to them. Wọ́n bring wọn back. Ẹni kò sápá àyà lára wọn. Bá ti mú ṣòro ní igi oníṣòó, wọ́n lè kọ́ àwọn ọmọ yẹn dé yẹn. Ẹ kàn lọ bá wọn bí tó kó wọn ṣẹ́bẹ̀ sí ní fọmọ́ wọn lórí gbàù. Ìgbà náà mọ̀ pé yes, àpá àyà wà lára wọn. Bàbá mi bá mi gbóhùn sókè, mi ìfẹ́ bínú lọ́sàn-án. Ó bá wúyè. Ẹni dààmú sáà. Ẹ kúrò dé àsìkò yìí. Àdá tó yàtọ̀ máa dá fún ìrágbà tọ́lọ̀. Ó wà dáwọ́ lé ayọ̀ ìṣe ẹni ṣubú dànù, ẹni rógun àìsàn, ẹni rógun àárẹ̀ àgbà tọ́lọ̀. Ẹ̀dá àgbà ẹ̀dògbò, ẹ̀jú ìyá yìí lọ, ẹ̀jú bàbá yìí lọ. Àgbà tọ́lọ̀ náà ńláńlá, àgbà tọ́lọ̀. Ẹ̀dẹ̀ jìrì àwọn ọmọ yìí, ẹ̀dẹ̀ ní jẹ́ lórí àìsàn àṣẹ ìdùnnú rẹ̀. Olóyè Sunday Igboho ìbárẹ̀, àwọn alálẹ̀ àti Olódùmarè tó ń tẹ̀lé yìí, ọ̀nì fi ní ilẹ̀ láéláé. Gbogbo igbe lẹ́nu vendor, wọ́n máa ta pépà wọn lọ. Àwa máa kà, a máa wo fíìmù wọn bí láṣẹ ti dùn màrè. Kò sí wàhálà. Yá Yorùbá wuyì ṣe rí ẹni tó sọ̀rọ̀ nípa àwọn ọmọ French wọ́n ti kú. For me, ìyá mi sódà káàbọ̀. Èmi ò ní blame ẹ̀. Ó dàbọ̀ ọ̀rọ̀ tó ń sọ pé ẹni sùúrù ó níbi tí mò ń lọ. No, go ahead. Opinion tí nìyẹn. Wọ́n ní òyìnbó tó fún Haúsá ní lọ́tìmí Haúsá ń bèèrè pé mẹ́sàn-án a lè bí èmu wọn ìkọjá yìí ni gẹ́gẹ́ bí sì jẹ́rí ojú ìjọba nǹkan tí ìjọba ti ń ṣe nílẹ̀ Yorùbá àbí Nàìjíríà tí lédè ẹ̀ bá sọ àní ó jẹ ló jáde ìjọba. In other side lójú tó yẹ kó o fi wò ó ni ojú abiyamọ tó bá ti bímọ lára ẹ̀ ojú abiyamọ tó yẹ kó fi wò pé ẹ wo principal ẹ bó yẹ rí egungun ọrin àlèkà ẹ wo woman tó ń ṣò tó ń bẹ̀ nígbà yẹn pẹ̀lú ọmọ tó ju ọmọ ọdún méjì àbí oṣù mélòó kan àtàwọn ọmọ kéékèèké yẹn òun lọ̀rọ̀ títì yẹn gẹ́gẹ́ bí sì ojú Nàìjíríà lòun yìí fi wo fíìmù yẹn òun dẹ̀ sọ pé àìníkàrà abiyamọ ló fi ṣe èmi kò sí èyí tó kàn mí pẹ̀lú ìjọba tó náà ṣe fíìmù yẹn gẹ́gẹ́ bí sì. And then number 2, ní ti tọ̀rọ̀ Makinde ọlọ́màjọ ti dé èkó fún ẹ̀ kó di gọ́fúnà nǹkan tó sọ pé ó ní òun ò ní ìdí owó pé owó tó máa fi tó àwọn ọmọ òun ti ní òun ti sọ́dẹ̀. Ẹgbẹ́ ìgbọ́n mọ̀ sọ́ọ́sì ó ti sọ bùdẹ̀ ń tẹnu mọ́ ó ti sọ before campaign. Ibi tó dẹ̀ pọ́n lọ́mọ tó jẹ́ bí Oríyọmí Hamzat tó pọ̀ sẹ́yìn tó dẹ̀ ti jábọ́ lẹ́yìn ẹ̀ sì àti tó wà láàrin wọn àwọn ló mọ̀. Bẹ̀dẹ̀ mi ò kó tó ṣe tẹ́lẹ̀ ẹ̀tàn náà bá declare state of emergency lọ́yọ̀ ẹ̀ títí ní oslim òun ló yẹ ń pariwo ó mọ nǹkan tó lè ṣẹlẹ̀ òun náà ń calculate ẹ̀ ó mọ nǹkan tó lè ṣẹlẹ̀ ló yẹ ń sọ pé àgbáyé ẹ wá bá fẹ́ ọkọ̀ òun sì òun ti fẹ́ jábọ̀ o. Ẹgẹ́ ní sì gbogbo kìíní political kìíní ni pẹ̀tù òun fẹ́ dìfẹ́ǹdì ara ẹ̀ lẹ̀ torí ọjọ́ iwájú. Gbogbo àwọn tó dẹ̀ ń di political ambition tó ń lé ibo ló ń lọ kò lè kọjá ilé bàbá ẹ̀ Ìbàdàn kò lè kọjá. Fúlàní ni kíní tiẹ̀ náà fáìsì ẹ̀. Fúlàní náà ló máa mú ìdíkọ́ ló máa fún káàdì fún ní náà Fúlàní kò lè mú Ìgbò àwọn tó máa fún káàdì fún nìyẹn àlẹ́jẹ́ mùtàláyé náà kí jàgàbá kàmá tẹmọ̀ kó ti mú gbàkejì ẹ̀ bẹ́ẹ̀ tí mo mọ̀ pé nǹkan kan á ṣẹlẹ̀ mi ò fẹ́ fọ́ ọkọ̀ nǹkan kan á ṣẹlẹ̀ kò sọ̀rọ̀ lórí yẹn àgbogbo géèmù Ọbásanjọ́ náà tí Ọbásanjọ́ play fún Tinubu tí ó Tinubu ò bá ṣe géèmù ẹ̀ náà ni Tinubu máa fẹ́ play fún alábàdàn ẹ̀ ó lè declare state of emergency lọ́yọ̀ sí by that time wọ́n á dẹ̀ fi gbogbo ẹnu gbòdì náà máa ti múlẹ̀ fún by that time ìgbà náà máa pé òun níbi tó ń lọ máa jẹ́jọ́ ẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ wá gbogbo àwọn ìwé ẹ̀ tó wà lẹ̀ wọ́n ìbá bò wọ́n máa ṣí fún ó má jẹ́ kó rí ẹ̀ lọ pé wọ́n á ṣí fún Fáyọ̀ṣe bá Tinubu ṣe kì ó jẹ̀bi ni Ọbásanjọ́ bá ṣe ó jẹ̀bi ni bẹ̀tà àwọn àárín gbogbo àwọn kò sí ètò kàn mí nǹkan kan ṣàjẹ́ kí ìlú mi kí ní tí àmì ìlú kó mí ní ti tèmi àmẹ́ Tinubu oṣù ọ̀ máa wọlé oṣù ọ̀
bẹ́ẹ̀ dìbò ẹ̀tẹ̀ka 100% ó máa wọlé èmi mọ̀ yẹn gbogbo nǹkan Haúsá ní ìṣòro ọdún mẹ́rin yẹn bẹ̀tì ó létí tí Tinubu ò bá ṣe sí ọdún bá máa fi tẹ̀yìn sí yìí o fún Tinubu ni pé tí Yorùbá ò bá lọ òun nìkan ló kù tí Yorùbá ò bá ti kúrò yẹn tó bá ti ṣe yẹn kò sí nǹkan ìran Yorùbá bínú fún ilẹ̀ Yorùbá gan bínú fún Tinubu kò sí nǹkan ìrọ̀rùn ìpín kọ́ àṣírí ni òjò ẹ lọ ẹ máa bètò lọ. à ń bàbọ̀ ẹ ṣeun gan sà. ẹ ṣeun gan. Ṣèyí Mákindé ẹ ṣáà má kanná lulẹ̀ Yorùbá ẹ má yẹ kó ogun tó fẹ́ ja Nàìjíríà kó bẹ̀rẹ̀ láti ilẹ̀ Yorùbá Ọlọ́run lèmi fi ń bẹ̀yìn tẹsọra Akíntọ́lá takú ìjà Awólọ́wọ̀ pẹ̀lú Akíntọ́lá ẹ tún fẹ́ gbé dìde ẹ tún fẹ́ gbéjà Awólọ́wọ̀ pẹ̀lú ìjà Akíntọ́lá àbí kí lórúkọ ẹ tún fẹ́ gbé dìde ẹ tún fẹ́ bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀yìn pé wọ́n mọ̀ yín lépè ṣíṣe pé wọ́n ju òkúta èpè lù yín ẹ tún fẹ́ bẹ̀rẹ̀ ẹ fẹ́ kọ́ lọ́dún Nàìjíríà bẹ́ẹ̀ kó má jẹ́ ilẹ̀ Yorùbá ló ti máa bẹ̀rẹ̀ kó má pẹ́ àwọn ọmọ abẹ̀rẹ̀ sí máa bára wa jà ká má dọ́mọ ìyá Haúsá ẹ bá gbóhùn sókè lórí fóònù kò tí kàn yín kà lórí TikTok ẹ bá gbóhùn sókè lórí fóònù. ok ma ẹ ra mọ̀ ẹ kálẹ̀ ma. ẹ ṣeun. yes ma ẹ kú ètò ma ẹ kú iṣẹ́ takuntakun ma. yes ma ẹ mọ idea tí mi fẹ́ mú wá tí mo fẹ́ sọ ni wípé ṣe rí gbogbo àwọn tó wà ń di àwọn ọ̀rọ̀ yìí lára àwọn tí wọ́n bá rí gbé yẹ tí wọ́n tán jí gbé yẹ tán bá rí fóònù ẹ jẹ́ kán wo fóònù wọn kán wo àwọn tó ń jọ máa ń ṣe conversation tí wọ́n ṣe dẹ́ lára àwọn tí wọ́n jí gbé yẹ mà lára àwọn tí wọ́n bá mú kán mú wọn lára àwọn kán tẹnu wọn àwọn ẹ ló máa sọ àwọn tó rán wọn níṣẹ́ tó ń ṣalátìlẹ́yìn wọn. lára àwọn tí wọ́n jí gbé. lára àwọn tí wọ́n jí gbé yẹn kán mú lára wọn kán ṣe ìwádìí àwọn. lára àwọn tí wọ́n jí gbé àbí lára àwọn tó ń jiyàn gbé. lára àwọn tó ń jiyàn gbé mọ ó sì yóò bó ṣe ń kàwé lára ni. ó yé wa tó kílẹ̀ ọmọ Yorùbá. yes ma lára àwọn tí wọ́n mú yẹn tó ń jiyàn gbé yẹn mà ẹ jẹ́ kán múnú wọn kán tẹnu kán ṣe ìwádìí ẹ rí mọ̀ wípé àwọn tí ẹ lérò gan wà nù wọn lẹ́nikẹ́ni tó bá fura sí ẹni ipò tó bá wà kó má wò báyọ̀ jẹ́ gómìnà tàbí kó jẹ́ kínní ẹ jẹ́ kí wọ́n gbé wọn kán lọ ṣèwádìí wọ́n wádìí lẹ́nu wọn ẹ̀rì máa kó àwọn àṣírí máa tó because kínní ò gbọdọ̀ máa continue ìyẹn ni àdé àtẹ̀mí fẹ́ mú wa máa. kódà ẹ ṣe náà bá wa àwọn tí wọ́n jẹ́ olóṣèlú àwọn náà wà lórí péjì wọ́n gbọ́ àìdí àtọ́níkàlùkù mú wa wọ́n dẹ̀ ń wo kọ́mẹ̀ntì ní comment section àwọn náà mọ bó ṣe ń lọ ẹ má kan náà lulẹ̀ Yorùbá mo bẹ̀ yín ẹ bá gbóhùn sókè màmí. yes ma. ẹ kú dédé àsìkò yìí o. adúgbò àpò oríire àwọn ará àdúgbò tí wọ́n jáde ọlọ́wọ́ máa pèsè ìtọ́ wa o. ẹ ṣe ìdúrà rẹ. Ìgbòho ṣàwọ́ bàbá dámì ọlọ́run bẹ lẹ́dùnmáà a máa bá wà pẹ̀lú wọn o wọn ò ní ṣiṣẹ́ wọn ò ní ṣìjẹ́ wọn ò ní ṣìmọ̀ ẹ̀yin náà ẹ̀ ní tọ́ ọmọ sí ẹ̀ ní kọ́kọ́ ṣé o lágbára ọlọ́run máa gbà fún yín ẹ máa rí iṣẹ́ o kíní kan lèmi fẹ́ sọ mà. báwo làwa gbogbo àwa tá a wà ní ìlú òyìnbó báwo làwa ṣe máa rí bòdì fún bàbá wa Tinubu ọlọ́ba wa lọ́rẹ̀. ẹ lè lọ́ọ́lé náà ẹ lọ́ọ́lé kẹ́ lọ́ọ́ dìbò. ẹ bẹ fẹ́ dìbò fún Tinubu ni ẹ lọ́ọ́lé kẹ́ lọ́ọ́ dìbò ẹ máa tẹ̀ka láti bí yìí ni ṣé máa tẹ̀ka láti Amẹ́ríkà. a ní ní o bọ́yá bàbá ti lè rí láti bí ìbà torí bàbá wa ní òwò ní lágbára Ọlọ́run gbogbo nǹkan tẹ̀ ṣe Ọlọ́run gbà fún wọn o. gbogbo àwọn ẹlẹ́gbọ̀n tí wọ́n ń sọ̀sọ̀kúsọ òsì wàhálà tí wọ́n nìyẹn ẹni bá wojú wúṣe wọn ni àwọn ẹni ẹlẹ́ni kan ti jáde Ìgbòho ṣàkùdẹ̀sí tí ó ṣe lágbára Ọlọ́run àlùbáríkọ àwọn tó tẹ̀lé Ìbàdó lágbára Ọlọ́run. àṣẹ ọtẹ́ńtì ìyàwó tó fẹ́ dìbò fún Tinubu kẹtọ́ dìbò fún Tinubu ẹ ti bá wa sọ bàbá Tinubu wípé prevention is better than cure kọ́ńtà láti protect defend ilẹ̀ wa. nígbà kìíní àná tí principal jáde síta pé wọ́n máa tó èyí tó jáde last tó ní ọ̀nà máa
behead ẹnì kejì tí wọn ò bá ṣe nǹkan tó fẹ́ ṣó ti gbàgbé ni wọ́n wá pààyàn wọ́n pa gbogbo àwọn tíṣà mẹ́ta àwọn èèyàn kú àwọn security tó tún lọ gbà wọ́n kú wọ́n ṣe gbogbo ibo ní tó ṣẹrù gbàgùdù yẹn torí mi fẹ́ fi gégùn tọ́lọ̀ máa ṣèdájọ́ fún gbogbo wọn ni àwọn abiyá tó bá kọ́ ọmọ tiẹ̀ ni ṣó lè gbàdúrà pé káà nìkan sọ fún pé ṣe náà ń fi wọ́n ò fèkì ni wọ́n fẹ́ ẹni tó lọ gbà wọ́n lẹ̀ kí ló ṣàwà Yorùbá ègbón agúnlẹ̀ ń da Yorùbá láàmú tí wọ́n bá mọ̀ o torí èpè ti jà wọ́n àwọn ọmọ àlè Yorùbá tó máa jáde tó máa fẹnu jakuta torí owó torí fears torí kọ́ bá lè tà Ọlọ́run á ṣèdájọ́ fún gbogbo wọn. Seyi Makinde èyí tó ń ṣe torí politics ó fi ẹ̀mí èèyàn ṣe politics ní kọjọ́ kínní àná ń gbàrà tọrọ ti ṣẹlẹ̀ ṣe bí Sunday Igboho ní kó jọ kó fún un láyè kó jẹ́ kó ń lọ kò dáhùn àbí ìgbà tó wá lọ sínú igbó tó lọ sí forest kí ni reason tí Seyi Makinde fi ṣe curfew àmọ́ ìgbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tí àwọn VDM tó lọ ṣe protest nìbàdàn ta ló rọ́tọ̀ síta question mark. Seyi Makinde ní láti dá gbogbo wa lóhùn lórí ọ̀rọ̀ yìí táwọn ẹlòmíín bá kú rí àwa tá a ń wọ̀ á kú rí láti bẹ̀rẹ̀. ok ṣé Tinubu lọ. màmí ilẹ̀ ti sú 1 minute mọ̀ ní bá mi lò mọ̀. wá síbàdàn láti wá fèsì àwọn VDM tó ń ṣe protest tó kúrò ní ọ̀dọ̀ gómìnà ọ́fíìsì tó gbébọn tó yàn án ṣọ́ọ̀tì gbàgbé ni. ok plane Seyi Makinde ní wọ́n fẹ́ fi rescue àwọn ọmọ yẹn kó máa dé in 2 weeks. ó dọ̀pọ̀ mú plane lójú ọ̀nà ni mà. ṣé gbogbo àwọn tó ń jáde tó ń fẹnu jagunta tó ń di ẹrù dé Tinubu lórí ẹlẹ́dàá oníkàlùkù lẹ́lẹ́dàá kì í ṣe fáǹsì Tinubu tẹ́lẹ̀ náà ṣùgbọ́n iṣẹ́ gidigidi tó ń ṣe ni mo ṣe ń gbàdúrà fún tí mo ṣe wá dẹ̀ borí ọ̀tá lágbára tó sì àwọn ọmọ adé Yorùbá gbogbo yìí. ẹ jọ gbogbo ẹ mo ti kọ́ ọ̀tẹ̀ o pé ẹ bá wà lórí show ẹ bá wa like ètò yìí ká tó continue ẹ bá wa like ètò yìí ẹ bá ìka máa sọ wípé bá wa tẹ turn up lórí show ẹ bá wa kọ comment ẹ bá ń wo show tẹ́ ẹ like ẹ tẹ́ ẹ kọ comment tẹ́ ẹ share tó bá wá tó jọ mẹ́ta tí YouTube bá wá send show wá sí yín bá máa pè mí yóò bá wù yìí ó tó jọ mẹ́ta ó ṣe show ní àárín ẹni show tẹ́ bá page tẹ́ bá engage lórí ẹ̀ tẹ́ bá ń sọ̀rọ̀ lórí ẹ̀ tàbí tẹ́ bá ń comment lórí ẹ̀ tẹ́ bá ń like tó má ti ń ṣe show YouTube máa gbé wá fún yín tẹ́ bá dákẹ́ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ kan wọ́n máa wò pé ẹ̀ like nǹkan tá à ń sọ ni show yẹn ò dẹ̀ ní rìn tó bá ń bú Sunday Igboho ní nísìnyí ẹ máa tẹ̀lé èmi ò lè kọ comment 1500 òwèrè ní ẹ olóṣì ní ẹ kinní kan ní ẹ kinní kan ní ẹ ẹ bá wa like ètò ìka tó bẹ̀rẹ̀ sí máa gbé kọ́ọ̀lù ìka tó bẹ̀rẹ̀ sí máa share anything ẹ bá wa like ètò yìí ẹ ká máa sọ yẹn fún yín o ẹ bá wa like ètò yìí máa ṣe ní 2 minutes ní wà á gbóhùn sókè tó bá yẹ kórè èèyàn wú ẹ bá ti pè máa gbé fóònù lọ́wọ́ kan lẹ́tí sú o. Hello sir. Ìyá mi, ẹ má dá ọmọbìnrin tó sọ pé òun rí gímì sí kò ní ọpọlọ. Ẹ̀jẹ̀ àgbàgbé ọ̀rọ̀ ẹ̀. Ṣé rí Makinde political ambition rẹ̀ pé òun máa di president ló sì ń sọ pé káwọn United States ó ti jábọ́. Wọ́n ní ẹ̀dìẹ̀ ó máa ń ràgàbọ̀ ọmọ ẹni. Wọ́n wá kó èèyàn nínú ilé ẹ̀. Wọ́n kó lọ for days. Ó ṣe bó sọ pé òun lọ san ransom ta ló san fún wèrè rádaràda gbogbo nǹkan tó ń ṣe nínú igbó ẹ wọ́n gbowó ẹjẹ sọ ju abẹ níkò ẹ̀yin bàbá wa ẹ̀yin alágbára ẹ dìde àsìkò tító ìrẹ̀wẹ̀sì ò ní bá wa ẹ dẹ̀ dúpẹ́ lọ́wọ́ president wa Bọ́lá Tinubu ní agbára ọ̀gá ọ̀gá wá ṣe àṣeyege. Sí nǹkan tó dùn tó ká pín ẹ̀mẹ́jẹ̀ àtọrọ wa. Solution ọ̀rọ̀ Nàìjíríà nínú Nàìjíríà ti kú ti pẹ́. Ẹ̀jẹ̀ á pín ẹ̀dá fún gbogbo.
kú iṣẹ́ ìyá mi. ẹ ṣeun bàbá wa ẹ ṣeun sọ bàbá wa ṣe pápá àpàtó bá ti ṣe ẹ ká tún gbé kọ́ mi ká tó wá pe bàbá tó wà ní orí tiktok yẹn ìfẹ́ ní kẹ́ send at me kí tó di pé mo gbé yín wọlé because àti máa try ẹ̀ tó kọ́kọ́ wọlé tó tọrọ wọn táwọn yẹn bá gbọ́rọ̀ wọn máa gbé yẹn wọlé tí bàbá gbọ́n sókè sàn. Yorùbá wù yìí. Ẹ ní dààmú sàn. Ẹ kú ètò ẹ kú àṣeyọrí ìjẹta. Ṣé ní irú obìnrin tí ó ń sọ̀rọ̀ yẹn olórí kúkú ni ẹ nídìí àti jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ níbi ní rárá. Ẹ jọ mà mo fẹ́ ká ṣe nǹkan kan mo fẹ́ ká tètè yá máa pariwo kan. Ṣé rí gómìnà wa ní Ọ̀yọ́ state gbogbo àwọn ìgbésẹ̀ tó ń gbé yìí ara wọn ò mọ́ n gbọ́dọ̀ sòótọ́ ọ̀rọ̀ jáde gbogbo wa náà la kàwé díẹ̀ bá ti ẹ̀ka púpọ̀ àṣẹ psychology díẹ̀ ní school wọ́n gbé àwọn ọmọ ẹ ò declare curfew níjọ́ tí wọ́n gbé àwọn ọmọ yẹn ọjọ́ kejì ẹ ò declare curfew ohun tí olóyè Ìgbòho lòun fẹ́ wọnú igbó yẹn tó wọnú igbó yẹn níjọ́ kan ẹ declare curfew pé wọn ò gbọ́dọ̀ wọbẹ̀ mọ́ adákẹ́ à ń wò kí sípò àwa náà ò lọ́pọlọ lórí Nàìjíríà kí pé federal government ò gbọ́n wọ́n tún wá ṣe yẹn tán wọ́n gbà àwọn ọmọ yẹn ẹ wá lọ sọ̀rọ̀ wípé ìjọ tẹ declare ìjọ kejì ni wọ́n ṣe then ẹtúwò tó tún ṣe ń sìn ó tún pe àwọn United Nations wọ́n wá bá wa investigate mátà wa ní Nàìjíríà so àwọn DSS wa tó ń ṣe wàhálà tó ń fi kó àwọn ọmọ yẹn nínú igbó wọn ò lọ́pọlọ lórí ẹ jẹ́ kí ariwo tẹ́mi fẹ́ pa á sí ni pé kí federal government kan farabalẹ̀ kan investigate mátà yìí to the root kan investigate mátà yẹn to the root kò sẹ́ni tó kọjá àbáwí tí gómìnà bá involve nínú ẹ̀ kan dì pẹ̀lú ẹ̀ wọ́n dì pẹ̀lú ẹ̀ àwọn kìnìún yẹn ti ń lè mọ́ra wọn jù gbogbo alákàwé díẹ̀ náà psychology díẹ̀ dẹ̀ sùn àwọn ìgbésẹ̀ yẹn ó ti ń bára hàn pé ejò lọ́wọ́ nú. bẹ́ẹ̀ni. ejò lọ́wọ́ nú ẹgbẹ́ ká sọ tọrọ fún gbogbo àwọn dáàtú bóun ṣe dáàtú tó rò pé òun lè gbà kò tí ó lè deliver awọ́ọ̀dù ẹ̀ ni àbí kí ló ń bá wa sọ tó ó rò pé Nàìjíríà dẹ́ǹsì ni àbúrò pa àwọn ará Ọ̀yọ́ state dẹ́ǹsì ni ṣé bí wọ́n rí structure nínú igbó yẹn kò ṣe gbé machine lọ bẹ̀rẹ̀ sí kó lọ demolish ẹ̀ wọ́n ní ìlú kan wà nínú igbó yẹn kò ṣe lọ lé wọn jáde kó demolish bẹ̀